asike Annabi Muhammadun wanchinga entudu bata ije bata lami tumelo ba Annabi Muhammadun ije bata lami tumelo ba Sayyida Yawala oyala, yawala oyala, yawala oyala. Oh, yawala la la, Allah 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 la, yawala la la, yawala oyala, yawala oyala, yawala oyala. Balain hadi. Aridu toha Muhammadun fadaka hakikun. Àwa ń kí bàbá pẹ̀kú ilé bàbá náà kí wá pé ẹ káàbọ̀ Maria bàbí kò aláwa sálá. Ṣe làákàyè wọ́n tún sọ fún ọkọ ọmọ máa kọrin mọ́ ọ máa ń sunkún kọrin. Bàbá ń kí wá pé ó ṣe mistake ni ó gbé ó gbọ́ mọ́ ó gbé tí ń sọ fún náà nù. Bàbá ń kí wá pé akúlé àwa náà kí bàbá pẹ́ kó àbọ̀ maraba bí kó aláwa sálá. Bàbá ń kí wá pé àkú ilé àwa náà kí bàbá pẹ́ kó àbọ̀ Maria bàbí kó aláwa sálá. Kí o tó rí pé wọ́n tán ọgọ̀ tó bẹ̀rẹ̀ orí mi kí ẹ sórí tá a kọ fún bàbá nítorí bàbá ti wà lórí ìlú. Orí tá a kọ fún ẹni pé Ọlọ́run tó láàánú ọlọ́rọ̀ ní ọlọ́lọ́ọ̀la kọmọsẹ́ nìkan àpẹẹrẹ sábúrú ìgbà tí ó dá Ọlọ́run mọ́gbé bá ló bá wa. Ọlọ́run tó lànà òun ló lè ní òun ló lọ́ọ̀la kò má sẹ́nìkan àpẹẹrẹ sábúrú ìgbà tí ó dá Ọlọ́run mọ́gbé bá ló bá wa. Olúwa tó láyé òun ló lọ́run, ọba tó lọ́run òun ló ní wọ́n, àpẹẹrẹ àsáàbùrú ìgbà tí ó dáa, Ọlọ́run má gbé bá wọn ṣe ò wá. Olúwa tó lànà òun ló lóní, òun ló lọ́la kò má sẹ́nìkan, àpàdà sábùrú ìgbà tí ó dáa, k'Ọlọ́run má gbé bá wọn ṣe hùwà. Nígbà tí àwọn bàbá wa Ọlọ́run ti ṣe wọ́n bó ṣe wọ́n yìí. Ẹni àwọn ẹni Ọlọ́run tán bẹ̀ láyé ká tó lè rí ìwọ̀n ọ̀nà jù. Ọlọ́run ló fi wọ́n kẹwàá, Ọlọ́run tí ó bàjẹ́ fún wọn. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé gbogbo wa náà la máa ń ṣe tẹ̀bí owó tẹ̀síkìl, tá a máa ń kọ́ alẹ́kọ̀ọ́, a máa ń ṣe àlékún mímọ̀. Ẹni tó bá ní àwọn àbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan àbí méjì, àwọn bàbá á fi àǹfààní sílẹ̀ láti pé ká béèrè ká lè má máa rí inú òkùnkùn. Tọ́lá tí ò bá ní màláyé kò dá ẹ tó bá ní béèrè kó béèrè ara kò. Jọ́dá ńlọ́dà. Ẹ̀gbọ́n ta ní béèrè inú yín. Ọ sọ̀rọ̀ sókè ní tó bá fẹ́ béèrè ojú àwájú àbàbà lọ́wọ́. Wọ́n ní wọ́n kúkú. Mo ní béèrè o. Béèrè mi dẹ̀ ni pé téèyàn bá ń kírun lọ́wọ́ tó wá rí tán léjò bọ̀ àbúrò èjò ń bọ̀ ṣó máa dúró ní àbá máa kírun lọ. Bẹ́ẹ̀ bá ń kírun lọ́wọ́ tó bá rí ejò tó bá dúró ń tọ́ ń gọ̀ sí rẹ̀ nù. Ṣé Ọlọ́run wàá sọ pé òun ránṣẹ́ ni orí tí ó pọ̀ wá dúró èèyàn gbọ́dọ̀ dúró orú ẹ̀ èèyàn bá dúró orú ẹ̀ Ọlọ́run ní láàlá báìkà wà láṣà àdáìkà wà ló ṣera rẹ̀ ẹ má dúró orú ẹ̀ o kéèyàn má gbàgbọ́ rí mẹ́sì. Allahu Akbar. Sallallahu alaihi wasallam. Akaramukala. Bàbá máa kéwú máa sọ ẹlẹ́dẹ̀ ọ̀n tàkàrà ni akramakumullah. Akaramukumullah. Gẹ́gẹ́ bí a ti gbọ́ nínú àlùkùránì pé kò dáa kéèyàn mọ mu ọtí pé ẹni tó bá mu ọtí inú náà ló ń lọ tààràtààrà. Èmi wá mọ̀ èèyàn kan tó jẹ́ pé ó mu ọtí débi pé oyo bá kí nígbà tó wá yó tán ó wá bọ́ sí apá ibì kan ìwà ló ń ṣe
la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ inú ń sọ tí ọlọ́jọ́ fi dé ẹ dákun bọ́lọ́jọ́ ṣe dé òun ní ìsìn ṣé inú iná ní ń lọ ní àbí ń lọ sí àlùjánnà ẹ ṣeun. ẹgbẹ́ ọlọ́run bá tóbi. Sallu ala nabiyil karim. Tẹ̀lé ọlọ́njà ara àánú rẹ̀ ẹlòmíà máa bá àánú ọlọ́run pàdé àmì ti hàn torí ẹ ọlọ́run bá tẹlòmíì jẹ́ yóò ti máa ṣe dáadáa bọ̀ tó bá dòpin ayé ẹ wàá bá ìdá lọ́wọ́ ẹ̀ iná ní kú ká mọ́ lọ́wọ́ ni ò bá fi máa sọ pé kọ́ lọ́n jẹ́ kú ká ṣẹ̀rí mọ́ wa lọ́wọ́ nígbà tá a ti gbọ́ kalimatu la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ó ti rí ọ̀nù ọlọ́run torí àná muhammad sọ gbogbo ẹnikẹ́ni tó bá kù díẹ̀ tí ó kù tó fẹ́ jáde láyé tó bá pe kalimatu la ilaha illallah muhammadu rasulullah sallallahu àfi sálẹ̀ jẹ́ náà ọlọ́run ẹgbẹ́ lọ́wọ́ bá tó. Allahu Akbar akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ọlọ́run tóbi. bá àánú ọlọ́run gbà kó tó. tabatunrẹ́ lómi tó tún ní ìbéèrè àbí. mo fẹ́ bèbèrè o. ẹ̀rọ tó tọ́ sọ ọba ìwọ ògbọ́ yorùbá ni a máa fẹ́ sọ̀rọ̀ ẹ máa fi làákà ọ̀sọ̀ ṣékiri yóò ní ọ̀nà àìsàn tún béèrè. salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ dákun ẹni a máa pààrọ̀ mo fẹ́ béèrè pé ìjìyàwó gan-an níbẹ̀ fún nírọ́. irọ́ ò dáa àná Muhammad sọ pé kullul haqqi walau kana mawra kò sí bó ṣe wọ́ lè kéré tó nínú òdodo ẹ máa sọ fọ̀sídà bí má tù márùn ní Kùránì sóní ẹ máa sojú abẹ́ǹkó ní tẹ́ fi parọ́ bẹ́ẹ̀ bá ti sòótọ́ bẹ́ẹ̀ bá ti parọ́ kò tẹ̀lé tọ́lọ́n kò tẹ̀lé tàní Muhammad. sọ́dọ̀ náà fọ́ sọ́dọ̀ wọn ni law anna abdan jara yawm al-qiyamati bi athanati ala dunya buddatu alayhi ahsanatu wa lam yukba min ashay. gbogbo tí a bá ti ṣe tí o bá ti bá tọ́lọ́n tàní Muhammad mu kò sọ́nà ń bẹ̀ gbogbo ẹni tó bá ti parọ́ kò tẹ̀lé tọ́lọ́n tàní Muhammad irọ́ ò dá ẹni tó bá parọ́ yóò ṣòfò. ọlọ́mọdé àríbìnú rẹ̀. ta ló pè é ìbéèrè kí ni Bàbá ẹjọ́ béèrè. ṣèlérí mọ̀ ẹ́ kù. bẹ́ẹ̀ni ìpín kan ṣèbí wọ́n sọ pé iná usb náà wà. ìwà gbọ́n tó sọ. bẹ́ẹ̀ ni bàbá. kí ló sọ. ó sọ pé ìgbà tárábìnrin ń béèrè lórí nípa irọ́ tẹ́ dá lóhùn ó wá sọ pé ṣe bí irọ́ súnà wà. ọ̀rí àwọn ará kan wà lóòótọ́ tó jẹ́ irọ́ súnà ọlọ́nkán jẹ́ ká rí àwọn mọ̀lánà pẹ́ àwọn kankan ń bẹ wọ́n ṣe dẹ́sẹ̀ òótọ́ já síwájú fún wa tán bàbá wa ń bẹ àgbọ́dọ̀ parọ́ tó yí dàbá parọ́ a bá níbẹ̀rù wọn àwọn ará kan wà irọ́ bẹ̀rù ni pé mi gbọ́dọ̀ bá mi ní nǹkan báyìí èèyàn lè parọ́ bẹ́ẹ̀ àwọn ará kan náà tún wà tó jẹ́ irọ́ súnà títí ọkọ tìyàwó bá wà ọkọ bá a máa fẹ́ràn ìyàwó rẹ̀ àmọ́ bá a bá fẹ́ parí ìjà tá a mọ̀ pé àwọn méjèèjì ń jà kí là á máa sọ ìdámọ̀ ọkọ rẹ̀ sì fẹ́ràn rẹ̀ kódà ó sọ̀rọ̀ rẹ̀ fún mi dákun dáríjì torí kíni torí ká lè má dàgbéra ìyàwó wọn rú bàbá jẹ́ni tí ń tajà ọ̀rà nǹkan 50 naira ọ̀hún adéwájú ẹni tí ó rà ọ̀hún adéwájú rẹ̀ wá ní wàláhì tàláhì 50 naira ni mo rà àwọn tó tún fẹ́ rà lọ́wọ́ rẹ̀ wọ́n tún náà sí 40 naira lọ́mọ pé ọlùsìnú àríkọ̀ ọ̀rọ̀ àparọ̀ bóyá bíi pọ́n 5 kó gorí wàsó ọ̀wọ́ náà lè rèrè díẹ̀ àwọn ọ̀rọ̀ kan nù níbi tó ti ṣe lọ ti jẹ. ó ti yẹ ó bọ́ jù ibi ọ̀rọ̀ bí agbóyè wọn ti bá gbọ́. As-salatu fún sí ọlọ́run. Allahumma salli ala Muhammad wa sallim. Ẹ pariwo sí òun. Ẹjọ́ ti ṣe ṣéwù. Ẹ sílẹ̀ nǹkan sí ká kíkẹ́. kéèké. Afa Muhammadu Nijami ti bẹ́ ń kalẹ̀. Ọlọ́run bá ń dẹ́mi rẹ̀ sí. alápọ̀nlé àwọn ẹni ọlọ́run ni ẹ ti máa ń ṣàpọ́nlé wa tí ó
ó mọ̀ pé bá a ṣe tó nú ayé àkàmọ̀mọ̀ kéjì ìfojú yẹpẹrẹ wá ọlọ́run jò dáa fún ọ. ẹ ti ṣéǹjì orúkọ mi sà. ó kọ̀ wo ló wá ń jẹ́ nìsín. ọkùnrin ní MJ. tọ́ àfá MJ ọlọ́run jò mú ọlá ó sì ní bákà pẹ̀lú rẹ̀. ẹ wò mí mo sọ kinní kan fún yín mo ní yàtọ̀ síjọ́ àlámísì tá a mọ̀ dunra wa nínú tá a bá ṣàdúrà lẹ́nìí ń dùn yín nínú Ìbàdàn mo ti ń bọ̀ mo ń sáré bọ̀ torí pé mo ti ṣàdé òní inna wa'dallahi ẹ gbọ́dọ̀ pàdé wọn lọ ọ̀dọ̀ aláàjì ìyàn aláàjì tó ní focus nìbàdàn Musibauddin mo ti mú ọ lọ́bẹ̀ rí tó rówó lọ́wọ́ wọn báyìí lẹ́yìn ìgbà tán fún ọ tán mo ti já jáde kí n tó bá wípé ọ̀gbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ èyí ń lójú kòkòrò lóòótọ́ aláàjì dá aláàjì tó ní focus àwọn náà gbé focus yìí fún wa ọmọ tán sì gbé fún ọ̀tọ̀ nínú ọkọ̀ táwọn wà inú ọdọ̀ ọ̀pù láti pín yà 12 náà gbé fún wa ó sì ta 10 2 ló gbédélé àmọ́ ó jẹ́wọ́ pé bí ń pa òun ni a sì fi bí pa a máa fìyà jẹ kìí ṣe nìsín aláàjì ìyún aláàjì focus Ìbàdàn ọlọ́mọ bàyè wọn jẹ́ kọ́pìlì wọn ọlọ́run tó mọ gbòòrò sí àlùbọ́kọ̀ọ́lá Muhammad Rasulullah ìwà fún yín bẹ́ẹ̀ sì ni mineral iná yìí ń fún yín tó àwọn náà tún fún wa lówó pé ká fi rà á kẹ́ mọ́ máa jẹ peanut lásán bàbá wa ń fún yín àwa ní fún yín lásán àmọ́ ẹ̀kọ́ tá a kọ́ yín gbọ́sẹ́ tá a kọ́ yín ìlà fẹ́ gbọ́ bóyá ẹ̀ máa bẹ́ẹ̀ mọ́ àmọ́ wa béèrè lọ́wọ́ ilẹ̀ ẹ̀kọ́ kan ẹ tó bá ti gbà yóò gba mineral kan yóò sì gba peanut tó bá tán. ìbéèrè aláwọ̀kọ́ ẹni tó bá mọ̀ bí èèyàn bá ń kírun lọ́wọ́ sáfù wájú tó sáfù kejì tó ìkẹta tó ìmáàmù wa sún àwọn tó wá wà ń sáfù wájú tọ́lọ̀ ní káwọn nìkan kọ́kọ́ dé àmọ́ kò sí ètò mọ̀ kí ó nu wọn àwọn ètò wá kù lẹ́yìn ni wọ́n mọ̀ kí ẹ tó sì wà ń wájú yẹ kíkan bọ́ sórí mímbàrí ni bóò ni wọ́n ṣe ṣe ta ló mọ̀ kó náwó ó yá ǹdẹ sọ. ṣẹ́rí ọ̀hún tó wà wájú yẹn wọ́n máa bìlà òun á tọ̀nà tóró yẹn tó wà kọ̀ntínú lọ. kí ni wí àṣẹ ẹ̀gùn ní ọ̀ni. sọ wa mọ ni ṣe bóun náà sọ pé fọ́ windscreen àti mírọ̀ tó ṣe jàgídíjàgan nílùú Kútọ́nù náà fi mú wá rí pé àwọn fẹ́ kẹsẹ̀ rẹ̀ jìn sílé kí n mọ kọ́ńkéw. ó yẹ kó ti ṣe làákàyè ó ní wọ́n sì mú sọ. ìmọ̀ kéw àmọ́ kò tí ì ní làákàyè ọ̀rí pọ̀ gbà ọlọ́run jò dáa fún ọmọ yìí mọ̀ Abdulsalami Musibauddin ẹ wá. ẹ kọ́ gbé ọkọ̀ kan náà. mo fẹ́ mọ orí wọn lọ́ọ̀kan ni ẹgbẹ́ wa. Adé tí a dín ní àní ẹgbẹ́ wa. Tọ́ ilé tó kéyìn bọ́ olùsí jáyín ara tó ṣe tá fi mú wọn lé kí ó nù ó sábẹ̀ ń tú àṣírí rẹ̀ bàbá fún. Jà kò lẹ́kọ̀ọ́ múyùn lọ yọ ó pọ̀ yọ ó yá gbé òdìdí ńlẹ̀ báyìí ọ̀dọ̀ aláàjì ló ti wá gbélé báyìí ó yá lọ́jà fún ẹ máa mọ bẹ́ẹ̀ sì máa yanjú ẹ̀ 13 ní bẹ́ẹ̀ nínú róòlù kan wọ́n ti máa ń fún mi ti pẹ́ a ní okú ọmọ ẹ̀ lọ àìlẹ́kọ̀ọ́ yọ ilẹ̀ ẹ̀nu ẹ̀yọ̀ kan ní wọ́n fún ìbáwọn 13 ní. mo lẹ́ni tán fún ọba tó kọjá ọkàn. tọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì bẹ́yìn ò bá rí omi tí ó fi ṣàlọ́lá tó sì wá tí ò rí ẹ dákun tọ́ kí ni ó fi ṣàlọ́lá. àwa ni ẹ̀yin àtàwọn o àwa ni sà. olùsìkàtà ìwọ ń dé fìlà bí abẹ́ MD ìwọ jáde ẹ̀rẹ́ sí dáadáa. àmọ́ fìlà wò jọra. ọ̀nà fẹ́ máa dé fìlà àwọn àgbàlagbà fún àbí tọ̀dọ̀ rẹ ni. fèkì ń tọ̀dọ̀ jẹ. kòkòrò rẹ̀ jìnnà ìwọ owó àwọn fìlà bẹ́ẹ̀ làwọn ọmọlẹ́kẹ́ ọmọdé kúnlẹ̀ ibi tẹ́ wà nílé lò. ẹ kúnlẹ̀ bá wọ́n ǹdẹ́lẹ̀ mọ̀ṣúra. iyẹ̀pẹ̀ ni ó lò. iyẹ̀pẹ̀ ni ó lò yóò dáa fún ọ mọ̀ṣúra ọlọ́dúnbàkà ẹ̀yà gbà fún tọ̀. kí wàá náà ń pe orúkọ iyẹ̀pẹ̀ tí ó lò tí ó fi orúkọ òun náà máa ń pe táyà mọ́mù. ta ló mọ̀
ẹ̀yin náà ti pé táyà mọ́mù tẹ́lẹ̀ ti sọ lábáwẹ̀ fún. jọ́kọ̀jọ́ máa lè kí n tiẹ̀. kí ni. ìwọ mọ̀ dáhùn nítorí mineral àti fókọ̀sì sá ọ̀ ní jẹ́ tọ̀mọ́ ń gbọ́ ìwọ sọ. Assalamu alaikum bàbá. Táyà mọ́mù la máa ń pè. táyà mọ́mù ó gbà. kò gbà o kò gbà kò gbà. kí ló dé tí o fi gbà? ṣé ẹ mọ kẹ́ jù mí lọ ni. ṣéwù ti sọ wípé kí ni lárúbáwá táyà mọ́mù. èmi mo sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. ajá sí pé aṣọ fún un máa lọ. ọgbọ́n sọdíìkì. ṣé ẹ gbádùn ó yà dìde. ẹ dé káfí ǹdẹ́tẹ̀lẹ́ ǹdẹ́tẹ̀lẹ́ ọmọ àlè gbogbo. ẹ pariwo sẹ́ẹ̀rù. ẹ wò mí ìgbà tó ń ti wá la ilaha illallah muhammadur rasulullah ọlọ́run ṣe yín dáadáa ẹ wá fèé tí ń jẹ́ tọ́ yìí ń ṣe dìde rí ẹ fún. kò tí ì fún gúgúrú. gúgúrú ṣé gúgúrú rèé. ìwọ náà fún kinní ọwọ́ rẹ̀. aláìlẹ́kọ̀ọ́ pẹ́lẹ́ ọlọ́run ṣàlékún àlàáfíà rẹ̀ wọ́n tẹ̀ lára ìyá rẹ̀ ló ti kó ọlọ́run wọ àwọn náà sàn. tọ́ bí ẹ̀ka ń bá bọ̀ ìbéèrè kan ló kù tí ń béèrè báyìí torí pé àwọn àbá wọn fẹ́ wọnú ilé abẹ lọ. ìbéèrè tí wọ́n béèrè ni pé a sọ kinní kan fún yín pé sánmà àti ilẹ̀ Suratul Mulk lọ́lọ́ fi gbé dúró a sì kọ́ yín a sì ní ẹ̀ha ẹ tó bá mọ̀ odidi páàkì kan ní ọgbà yóò sì gba páàkì kìíní kan ó yá ká ló lè ká. kò sẹ́ni ló náwó adúlẹ̀ wá sí adúlẹ̀ wá sí ndé. Allahu Akbar. Allahu Akbar. Ọlọ́run tóbi fún. Ó yá ká. Alọ́gùn mu la ẹ̀. Ṣèbá fíṣù ni ọ́ tọ́ akùnrin ni. Tọ́ ẹ gbọ́dọ̀ tóbi fún. Ẹ wò mí gbogbo Kùránì ní ń bẹ lórí rẹ̀. Naam. Lórí Wàsíù. Wàsíù tí akùnrin ni lálẹ́ ànámọ́jú ènìyàn ni máa wò nǹkan. Tọ́ Adúlẹ̀ wá sí. Suratul Mulk ká. Bàbá ó ṣe á jẹ́ mi. ẹ̀yà jọ ni ṣé wèrè nìkan wá pè wọ́n nílà káyìí. ẹ kò yẹ kó jẹ́ mi. ta ni ò bá jẹ́. bàbá màá kà á ń farabalẹ̀ kà á ni àmọ́ ó ní nǹkan tí fẹ́ sọ fún yín o. kí ni nǹkan ń sọ. lẹ́yìn tí mo ṣe ń bọ̀ láti ilé mo ra búrẹ́dì bọ̀ fún yín. gbígbóná. ṣé ti inú bẹ́kìrì ni àbí ti jíbi. Jakabu. Jakabu lọ́ọ̀yà. Bẹ́ẹ̀ni. Tó gbóná. Dídí. La ilaha illallah rasulullah. Ẹjọ́ jókòó. Ayọ̀ ǹda rẹ̀. Ọmọ kìíní ní kú. Tani. Ìtọ́ wà lọ́wọ́. Sábẹ́ Sàlámì. Ó ń pè mí. Ó ń pè mí. Ó tún fáwọn èèyàn ní. Àsàlátù mo ń sọ lọ. La ilaha illallah muhammadur rasulullah. Al-Qur'ani ò fara mọ́ ká jalè. Lọ́dọ̀ àwọn alákìídà béèyàn bá jáwé olè tó jáyé wọ́n máa ń gé e lọ́wọ́ ni nínú sẹ̀ríà àmúhùn tí ìdán tó pọ̀ tó olè tó sí lójà wọ́n gbọ́sẹ́ á gé ọ lọ́wọ́. Insha Allah Ọlọ́run sì fún mi sí láti bí ọwọ́ rẹ̀. ẹ bá mi ṣe. àwọn nìsín ọ jẹ òfò yàbí ìgbà tó ṣe sínú olójú méjì ni. Madam MJ na dọ̀bálẹ̀. bẹ̀rẹ̀ dúró ìyá ń jẹ bẹ́ẹ̀ dáadáa ní ọbẹ̀. ẹ bá ń bẹ̀ wò. wọ́n náà dé. ẹ bá ń bẹ̀ wò. àwọn ìlànà tẹ ní kó lọ sí ni. ẹ bá ń bẹ̀ wò. tó kò fi lọ́dọ̀ ni mo gbà jẹ́. قد رجع المنصور والجبت خاشع بما تم كفر في الجزيرات يعقد فقد جاء نصر الله والفتح وانتهى وقد جاء نصر الله والفتح وانتهى يجعل كفر وتقياني بجا أحمد وأشراق نور العلم والرشد
والتقى على تنقود الرسول فتسعدوا.